ẹ̀yin ọlọ́pàá Nigeria police, I need attention yín lórí ọ̀rọ̀ yìí. Guys, please watch this video. Bá ìgbèríko lórílẹ̀ Ifọ̀ òfìfọ̀ yìí. Kí ni ohun tí ò bá ṣẹlẹ̀ tí bàbá yìí fi deserve ìyà publicly báyìí? Àtàdúró èpè rabandẹ̀ tí wọ́n ń gbé bàbá yìí iṣẹ́. Àwọn ọlọ́pàá Nàìjíríà. Sọlọ́pàá Nàìjíríà náà wá kéré ni àbójú kí lẹ fi ń wo àwọn ọlọ́pàá. Ṣé yìí lẹ tà fáwọn ọlọ́pàá pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn? Kí ni ìbá ṣe ẹ wá mẹ́ni ẹlẹ́ni ẹ dá akúnlẹ̀ ní títì ẹ bẹ̀rẹ̀ sí í ṣépè fún? Tó bá ṣẹ̀yìn sọ́mọ ẹ̀ náà tún ṣẹ̀yìn ni. Ẹ ló máa fọ́ lójú, ẹ ló máa rọ lápá, ẹ ló máa rọ lẹ́sẹ̀. Ẹ tí ì sọ délẹ̀. Mo kàn fi fídíò ilé iṣẹ́ àwọn ilé ìfáwọn tèmi. Wọ́n bẹ̀rẹ̀ sí í gbá I'm still going to work on it. Yes, I'm going to work on it. Mo ṣe àwọn investigation kan lọ́wọ́ lórí ẹ̀ ni. I am going to work on it. Ó máa dàbí shock fún yín wípé kábíyèsí o gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pátápátá látorí Ọọ̀ni Aláàfin Ọ̀yọ́, Olúbàdàn ti Ìbàdàn, Olúwo of Ìwó, Aláké of Ẹ̀gbá, gbogbo wọn tó dórí ọba Ìlọrin, tó dórí all over the king kábíyèsí o. Torí pé mo sọ bá níwọ̀n ẹgbẹ̀fà, mo dàn bá níwọ̀n ẹgbẹ̀je. Arọ́bà fi lọ bá ń pa. Abẹ́ rárá tí ọba yìí ń dá ni. Ẹ̀yin ní ẹ̀kọ́ gbọ́ language náà. Tọrọ jẹ ni, ó máa tọrọ mú. Àbúrò àpọ̀ mú ẹ̀, wọ́n náà máa rọ lọ́wọ́ ara. Ó máa fọ́ lójú, ó máa fọ́ lójú. Alálẹ̀ kò ní gbé ẹ̀. Èmi mo lọ́lọ́pàá Nàìjíríà máa rún ẹlẹ́wọ̀n. Sọlọ́pàá Nàìjíríà náà wá kéré ni. Ṣé ti gbọ́ language tó sọ yẹn. Wọ́n láwọn làwọn ní Nàìjíríà àwọn máa rán lẹ́wọ̀n. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣépè fára ọmọdé ọmọ ẹ̀ tán, orí adé ń ṣépè. Ẹ bá ń bèrè lọ́wọ́ ọba yìí, ọba Ifọ̀ yìí pé kí ni nǹkan gidi kan tó ti pàṣẹ wọn wọnú Ifọ̀. Ṣé bí pé ọ́n ni wọ́n dìtẹ̀ àwọn èèyàn kan wà tí wọ́n kì í dìtẹ̀ ni. Ìwọ tí wàá jọba wá dìtẹ̀ àwọn tá àtẹ̀kì ìṣọ̀bọ̀ tá à ń ṣèjòyè tó kára tá à ń sọ yìí náà wọ́n ń dìtẹ̀. Ẹ wọ́n bèrè lọ́wọ́ ọba Ifọ̀ pé kí ni nǹkan gidi kan tó wọnú Ifọ̀. Tó bá ń bọ̀ láti Lagos State tó wọnú Ifọ̀ wàhálà. Tó bá ti kúrò tó bá ti sinú ọ̀nà kìíní àwọn ọ̀nà tó ń bọ̀ láti ọ̀nà wọn Abẹ́òkúta bọ́ sínú Ifọ̀. Ìdààmú ọ̀nà yẹn kí wá sọ̀nà yẹn nìkan o. Ẹ bèrè pé nǹkan gidi wọnú àná Ifọ̀. Àwọn ọmọ secondary school Ifọ̀. Ọmọ secondary school Ifọ̀. Wọn kì í dúró sínú school. Yàmà. A gbọ́dọ̀ sọ̀rọ̀ ní kò wá bèrè pé ṣáà rí. Àmọ́ tó bá weakness ogun àwọn ọmọ secondary school Ifọ̀ wá sálọ ẹ̀mí àgbọ̀n. Tó bá weakness àwọn ogun àwọn ọmọ secondary school Ifọ̀ ni mo sọ fún mi sọ pé university àbí kíní kan o. Àwọn ọmọ secondary school yẹn wá sálọ ẹ̀rọ abá ẹ̀. Kí wá lọ bá mo tó pọ̀ bá wọn náà jàkújújà gan ni. Ẹ̀gbá yẹn létí ó máa tó kúnlẹ̀ yẹn ṣé máa yẹn ju ẹni tí ó wà òkè. Olóòótọ́ òdẹ̀ kì í sọ̀rọ̀ ọba. Ó yẹ kẹ́ ti gẹ́ẹ̀tì kan tó ṣẹlẹ̀. Mi màmá yẹn rí o. Mi màmá yẹn rí bọ́. Ọlá wípé ọba ti sọ̀rọ̀ ságbọ̀n. Àwọn ọlọ́pàá Nàìjíríà. Fuck the shit. Kí náà wípé ìpínlẹ̀ àwọn pè náà. Àwọn ọlọ́pàá Nàìjíríà. Ìyẹn gidi wo lẹ mú wá sínú Ifọ̀ yìí. Kábíyèsí, sorry to ask you. Gbogbo ọ̀nà ní yàmàyàmà. Gbé kó tẹ̀lé yóò Peter. Túrà jẹ́ tí wọ́n ní ìsìn. Kábíyèsí. Ẹ wo. Tell you if Nigeria police did nothing about this issue. Bó ṣe máa continue lọ lélẹ́yìí. Àwọn bá wá ń jayé alákìtì. Ayé fàmílẹ́tẹ̀ ń tutọ́. Ara tẹ́ ẹ ṣe náà nìyẹn. Táwọn fi fẹ̀yìn ọba sábẹ́ ìjọba. Tó ti pa àwọn ìjọba ló ń gbé àpá àṣẹ lé yín lọ́wọ́. I'm very sure pé ìjọba kan báyìí lógùn state. As far as I'm concerned, ìjọba tó sì pọ̀ jù. Mo kọ́ sọ pé Ògùn state ìjọba tó pọ̀ jù. Àwọn gbà tí mo wá lọ society Ìjẹ̀bú yẹn, mo wá rí wípé Ifọ̀ ni wọ́n rántí. Kábíyèsí ò rí kankan ṣe sí. Jàgídíjàgan náà ṣe káàkiri. Wọn ò rí kankan ṣe sí. Táà náà sọ ní ìsìn báyìí. Wọ́n mọ̀ bèrè ilé wa ń fọ́ o.
Bukan bẹ̀rẹ̀ àdúgbò wa ń fọ̀. Kábíyèsí kó tó yẹ kẹ́ rán ni kẹ́ lọ rán. Nítorí kẹ́ rán ni kẹ́ lọ rán ọ̀rọ̀ sì ń bọ̀. Ẹ lọ ṣàtúnṣe kẹ́ bẹ̀bẹ̀. Ẹ lọ bẹ̀ máa yẹn èpè yóò sì ní mú lágbára lọ́wọ́ Elédùmarè. Àṣẹ tó yẹ kẹ́ máa fi ṣàdúrà káàkiri ìlú. Kí dùtúbà kó tù ṣe. On lè fi ṣépè káàkiri èpè rabajabadi. Àṣẹ àrọmọdọ́mọ rẹ̀ ó bá ṣẹ̀ṣẹ̀ àrọmọdọ́mọ rẹ̀ ṣe yìí náà ni èpè tẹ́ fẹ́ àrọmọdọ́mọ ṣẹ́ náà nìyẹn tí ìlú òtùbà tó pa ọmọ ọ̀fọ̀ ọmọ primary 15 years ó ti bímọ méjì ojú òde tì yín. How many graduates do you produce in Ifọ̀? Come outside and say it. We want to listen to you. Tí ìsìnkú bẹ́ẹ̀ ọmọ àwọn yẹn kúrò lọ graduate wa tó pọ̀ wà ní Ifọ̀ ó lọ primary school bẹ́ẹ̀ secondary school bẹ́ẹ̀ university bẹ́ẹ̀ ó jẹ́ graduate. Bring them out. I will tell you it's a lie. No more. You can produce anyone. Ọmọ kúrò ń bẹ̀ lọ síbòmí ni. If not so, ni ó ti mọ̀ pé máa jẹ yakuya ni. I'm telling you this. Kábíyèsí, gbogbo fi tọwọ́tọwọ́ bẹ̀yìn. Mo fi rí adé bẹ̀yìn yé ṣépè mọ́. Èpè ń ti pọ̀ jù. Èpè ti pọ̀ jù. Can you just imagine? Èpè ti pọ̀ jù. Àwọn ọmọ Amẹ́ríkà pọ̀ ní fọ́. Èpè tẹ́ ń sẹ́yìn náà ni òde ká Amẹ́ríkà wọ́n hàn síta. Reduce èpè yín jàre kẹ́ mọ̀ nǹkan tẹ́ máa fi kó yòókù ọjọ́ ayé yín ṣe ká máa ṣàdúrà fún àwọn ọmọ tẹ́ jọba lé lórí. Ṣé pé òní kẹ́ máa ṣẹ́ fún wọn ni? Kábíyèsí tí mo wá sọ ìyá kí torí gbogbo pàjá o. À ń torí kíkàn pa àgbò. Èèyàn kò nítorí wèrèwèrè pò búkọ́ o. Gbogbo tí mo sọ ìbọn ti ń bọ́ sínú yín kó máa bọ́ sẹ́rọ̀ ni o. Èmi ò ní ẹ fi ṣèbínú o. Ẹ lọ túnbẹ̀ ṣe ni nítorí pé ọba ni yín. Ẹ bá lórí àwọn èèyàn yín. Àmọ́ wọn ò ní kẹ́ ẹ máa ṣe báṣabàṣa lórí àwọn èèyàn yín. Wọn ò ní ẹ máa tẹ̀ wọ́n báṣabàṣa wọn kì í ṣẹ́rú yín. Èèyàn yín ni wọ́n. Tẹ́yìn náà sì jẹ́ èèyàn wọn. Aṣojú wọn ni yín lọ́dọ̀ Olódùmarè. Bẹ́ẹ̀ ni